torí wọ́n ní Tinubu wọ́n ló wà ní UK lọ́wọ́lọ́wọ́ pé ó fẹ́ lọ lọ́lùdé. Bẹ́ẹ̀ náà ni wọ́n dẹ̀ ní bàbá wa olóyè ọmọ Adéyẹmọ ń bọ̀ láti wá ṣe rálì. Àwọn ènìyàn wọ̀nyí wá ní ẹ̀rù ń bà wọ́n o kó má ṣe wípé Tinubu fẹ́ ó fẹ́ fúnra ẹ̀ wá gbé olóyè ní United Kingdom. Bàbá wa máa fẹ́ kẹ́ ẹ sọ̀rọ̀ lórí eléyìí kẹ́ tó kọjá sí ohun gangan tó gbé yín wọlé sórí ètò yìí lónìí. Ẹ bá a sọ̀rọ̀ nípa rálì yìí láti bá gbogbo ọmọ Yorùbá sọ̀rọ̀ kí wọ́n tú yáyá kí wọ́n tú yàyà kó tó di pé ẹ máa wá fi eléyìí tí mo sọ kẹ́yìn yìí ṣe ẹ̀kejì kẹ́ tó bọ́ sí abala ẹ ṣeun bàbá wa ẹ gbóhùn sókè. Ẹ ṣe kò sí ìbẹ̀rù kankan. Ìgbòho kì í ṣe ọ̀daràn, kò dẹ̀ ṣe ẹni tí ìjọba ń wá kiri. Tí Tinubu fẹ́ wá ṣọlidé ní UK láǹfààní láti wá ṣọlidé. Tinubu gangan ló ń bẹ̀rù wa, àwa ò bẹ̀rù Tinubu ló ń bẹ̀rù wa. Nítorí wọ́n ṣe wà UK yẹn a máa lọ kí nínú rálì yẹn a máa lọ kí sílé. Ibi tó dé sí gangan ní UK yẹn. Lẹ́yìn ìtàbá tó bá ti ṣe rálì tán ní kinní, wọ́n á padà lọ sí ilé ẹ̀ wọ́n á lọ kí mọ́bẹ̀. Òun náà fẹ́ bá wa ṣe rálì. Ọmọ Yorùbá ni àríkà wá fún mi. Ẹ̀yin èèyàn mi bàbá. Àwọn tó ti pè mí lórí ọ̀rọ̀ ìwọ̀n ló ń ka o tí wọ́n ní àyà wọn ń já o. Ẹ dákun ẹ bá wa sọ fólóyè o kí bàbá ó ṣọ́ra ṣe o. Kó wo ẹyẹ Tinubu tó lóun fẹ́ lọ lu ọlùdé ní UK tí ò lò bẹ́ẹ̀ tẹ́lẹ̀ tó jẹ́ pé ìgbà tí àwọn ọmọ aládé ń lọ láti lọ ṣe rálì ló fẹ́ lọ lu ọlùdé. Ẹ̀rù ń bà wá o àrólé ẹ bá bàbá sọ̀rọ̀ o kí wọ́n ṣọ́ra ṣe o. Bàbá ẹ gbóhùn sókè sẹ́ mo fẹ́ kí gbogbo ọmọ Yorùbá kó yé wọn dádì bí ẹjọ́ yé wọn. Yorùbá ti kú fún ẹ̀rù jù. Ẹ̀sọ̀ tó èèyàn tí ó máa ń bẹ̀rù is full of ignorance. When you don't have exposure, you don't know something. You are afraid of something you don't know. Kí ló kan bàbá wọn gbòó nínú kó ṣọ́ra ṣe ṣó fẹ́ lọ jagun ní ìlú Nàìjíríà kan náà ń pe London níbẹ̀ ìlú tó lófin ni. Nǹkan táwọn fẹ́ wá ṣe ẹ̀kọ́ ọmọ Yorùbá náà fẹ́ wá ṣe ń bẹ̀. Wọn ò dẹ̀ lọ síbẹ̀ láti dárúkọ Tinubu níbẹ̀. Wọ́n lọ síbẹ̀ láti fi ẹ̀hónú hàn fún ìjọba Great Britain wípé Yorùbá fẹ́ dá dúró. Láàárọ̀ kò sí nǹkan tó òfin UK dẹ̀ fi àyè gbà kẹ́ ẹ ṣe òun á tún fún àwọn èèyàn wa ní security àti ìdáàbòbò ìjọba UK gangan tó ń dúró láti gba lẹ́tà wa. So kì í ṣe gbogbo ìwé ní kán ṣọ́ra ṣe èwo ni kán ṣọ́ra jẹ́ ní tí ò bá mọ tí ò bá ti tọ́pọ̀lọ́ ẹ̀ bá ti dín kó lọ kàwé sí. Nítorí wọ́n máa gbé ìgbésẹ̀ ilé bẹ̀rù káàkiri. Ní Tinubu òun náà wá sí UK láti wá dáàbòbò ara ẹ̀ ó sá Nàìjíríà bí ni kò lè dúró sáré rọ̀ kò lè lọ́ṣọ́ ní díẹ̀ lẹ́kọ̀ọ́ nítorí ìlú ti gbóná níbi ó sá lọ UK látọ́jú ara ẹ̀ ṣé ìyẹn ni tó sábẹ́lẹ̀ ara ẹ̀ lójú máa dẹ́rù bá àwọn ọmọ Yorùbá tó wà lókè òkun níbẹ̀. Why are people thinking like that? When you are hopeful you are dead before you are dead. Kò sí ìdókòwò àwa pẹ̀lú Tinubu in London. Bòun náà fẹ́ wá bá wa ṣe rálì ní kó jáde kó wá bá wa ṣe rálì. Ó dẹ̀ bọ́ sínú ká tó wá lọ kí mọ́lé ká parí rálì yẹn síwájú ilé ẹ̀ wípé èyí tó bá Yorùbá dé náà ló ń jó òun. So we are not fighting anybody and we are not it's a celebration time and people should take the money off all those Nigerian candles. They want to buy àwọn ènìyàn. They don't even know the right thing again. Thank you, Baba Lode. Ẹ ṣeun bàbá wa. He is coming up with dinner with Olóyè Ìgbòho on his birthday to celebrate his birthday and on the 12th, which is Saturday, there will be a rally, 1 million rally, 1 million people marching for Yorùbá nation. Ibo ni Tinubu one Tinubu match one Yorùbá person. Kaba this 1 million Yorùbá people.
Why Tinubu ṣe wà? Can he stand in front of one gallant Yoruba man? Bàbá tó ti dàgbà, tó ti kú. It's okay, jàre. Ẹ ṣeun bàbá wa, ẹ ṣé mo dúpẹ́, ẹ̀yin èèyàn wa at least ọ̀rọ̀ tẹ́ gbọ́ ń sìn pẹ̀lú lẹ́nu bàbá wa, mo mọ̀ wípé ọkàn yín balẹ̀. Ẹ̀yin èèyàn wa ẹ nílò láti gbé ọkàn yín sókè fóhunkóhun lábẹ́ ọ̀run yìí, nítorí pé àwọn ọmọ aládé a ò gbọ́dọ̀ bẹ̀rù. Àwọn baba ńlá baba wa wọn ò bẹ̀rù, wọ́n jagun, wọ́n ṣẹ́gun fún wa. So àwa yìí náà a ò gbọ́dọ̀ bẹ̀rù. Èmi mọ̀ wípé ẹ̀yin ènìyàn wa ẹ nífẹ̀ẹ́ olóyè náà ni ẹ ṣe ń sọ gbogbo nǹkan wọ̀nyí, ṣùgbọ́n ẹ gbìyànjú ẹ má fi ti bẹ̀rù sí, ẹ má fi ti bẹ̀rù sí. Ìlú UK ó lófin gẹ́gẹ́ bí bàbá wa ṣe sọ, ẹ fọkàn yín balẹ̀, ọba mi Èdùmàrè á dúró ti gbogbo wa o. 1 million mega rally eléyìí tí a fẹ́ ṣe, ẹ jọ̀wọ́ ẹ̀yin èèyàn wa ẹ bá wa túyàyà. Ẹ̀yin olólùfẹ́ mi àrólé, mo pè yín, ẹ̀yin olólùfẹ́ mi àrólé tí ẹ wà ní UK, mo fẹ́ kẹ́ ẹ pè mí ní ọjọ́ yẹn, mo fẹ́ kẹ́ ẹ gbé aago kẹ́ ẹ pè mí lọ́jọ́ yẹn pé àrólé mo ti wà níbi dínà olóyè o, mo lẹ́yìn èní lọ́la a máa bẹ̀rẹ̀ rálì lọ́la, mo fẹ́ kẹ́ ẹ pè mí lórí aago kẹ́ ẹ jẹ́ kí n mọ̀ pé ẹ ti wà ńbẹ̀, torí mo mọ̀ pé ẹ̀yin olólùfẹ́ wa mo ti rí nínú yín tó jẹ́ olólùfẹ́ mi tó lóun lọ ọbẹ̀ tí wọ́n tẹ̀ ti raṣọ. Ẹ jọ aṣọ yìí gan, aṣọ yìí rẹwà, ẹ jẹ́ ti ẹ̀gbá aṣọ yẹn torí wọ́n ní ká polówó ẹ̀ náà fún ẹ̀yin èèyàn wa. Mo máa gbé aṣọ yẹn wọlé ńsìn tẹ́ máa rí. Bàbá mi Bishop ẹ jọ̀ọ́ ẹ fún mi ní ìṣẹ́jú kan péré, ẹ má bínú sí mi torí pé a ṣe ìpàdé lónìí láti bá gbogbo ọmọ Yorùbá sọ̀rọ̀ ní tilé toko wípé aṣọ yìí àwọn èèyàn ti ń rà á ṣùgbọ́n kó túbọ̀ máa rà á sí. Wọ́n ní 25 pounds òun ni aṣọ yìí. Aṣọ náà rèé, ẹ jẹ́ ń gbé wọlé, ẹ jẹ́ ń gbé aṣọ yìí wọlé kẹ́ ẹ rí, ẹ jẹ́ ń sáré gbé wọlé pápápá kẹ́ ẹ rí kí bàbá mi Bishop kó tó take over ètò yìí. Ẹ jẹ́ ń sáré gbé wọlé fún yín. Aṣọ yẹn ń bọ̀ bẹ́yẹn, ó ń download, ó máa ṣe kíákíá bẹ́yẹn. Ìyá ó ti dé pápápá, ó ti download tán, so ẹ máa rí ń sìn aṣọ yẹn wọ́n ní 25 pounds ní. Fáfàní ẹ̀yin tí ẹ wà ní orí UK, ẹ jọ̀ọ́ nọ́mbà tẹ́ máa pè, ó dà pé nọ́mbà náà wà ńbẹ̀ àbí ó wà lára jingle tí a gbé wọlé lẹ́ẹ̀kan yẹn, ìyẹn ti dínà pẹ̀lú olóyè àti mega rally jingle yẹn ó wà ńbẹ̀. Ẹ jẹ́ ká play iná ti Àṣàkẹ́ tí mo gbé sí yẹn báyìí, copyright nìyẹn, má fún mi copyright o YouTube. So ẹ̀yin èèyàn wa aṣọ yẹn nìyẹn, so 25 pounds náà pé aṣọ yìí, 25 pounds náà pé. So gbogbo ibi tẹ́ bá wà ní UK, nọ́mbà tẹ́ máa pè ẹ máa rí lára ara jingle ilẹ̀ tí máa rí. Ẹ jẹ́ n play jingle yìí fún yín lẹ́ẹ̀kan sí. So àwọn nọ́mbà tẹ́ máa pè tẹ́ fi máa ráyè ra aṣọ yẹn òun ni mo fẹ́ fún yín kẹ́ ẹ gbọ́ yìí ńsìn. So àwọn nọ́mbà, gbogbo nọ́mbà tó wà níbi tó bá máa pè nínú jingle yìí ni kẹ́ ẹ kọ ọ́ lẹ̀. So àwọn nọ́mbà yẹn lẹ máa pè tẹ́ bá nídìí aṣọ yìí. So ẹ̀yin olólùfẹ́ mi, ẹ̀yin olólùfẹ́ Yorùbá jákèjádò àgbálá ayé, 1 million rally yìí afẹ́kẹ́ jáde tán torí pé ohun tá a ti ń retí ni, ohun tá à ń fẹ́ òun ló wọlé yìí, ohun tá a ti ń fẹ́ òun ló wọlé yìí. Àníṣe gbogbo àwọn tó ń sọ pé Yorùbá nation ti kú, àpò ara wọn náà sọ yẹn sí, ṣùgbọ́n àwa mọ̀ pé Yorùbá nation tiwa o, tá a máa fi gba ìran Yorùbá sílẹ̀ lóko ẹrú, ó ṣe ń tẹ̀síwájú o. Ẹ̀yin èèyàn mi ẹ jọ̀ọ́ ẹ farabalẹ̀ lẹ́ẹ̀kan sí, ẹ já gbọ́ jingle yìí. Àwọn nọ́mbà tó wà nínú jingle yìí ẹ kọ lẹ̀ tẹ́ bá fẹ́ raṣọ. 25 pounds náà pé aṣọ yìí, owó kékeré ni. Kí ọba mi Èdùmàrè kó bùkún gbogbo wa. Lálà olùlọ́jọ́ kẹwàá oṣù kẹwàá ṣẹ̀fẹ̀ gbọ́ lọ́jọ́ tó ń sọjọ́ ìkẹwàá láti kún lóye Sunday Adéyẹmọ Májàsọ́lá Àdìsá aka Ìgbòho Òòṣà nípa bí gbogbo àwọn ọmọ ẹgbẹ́ ìfẹ́ lọ́dọ̀ àpapọ̀ Yorùbá àti gbogbo ẹgbẹ́ ọmọ Yorùbá lápapọ̀ lábẹ́
lábẹ́ ààrẹ wa ọmọọba Adédayọ̀ Fáládé àti igbákejì ààrẹ ọmọ Kẹ́hìndé Àbẹ̀bí tí ń ṣe ìrọ́kẹ̀kẹ̀ ìgbáradì níbàámu pẹ̀lú ìfẹ́ àti ẹ̀mí ìforihàn fàgbékalẹ̀ àyẹ́sí ọjọ́ ìbí Ìgbòho fún tọdún yìí pẹ̀lú àkọlé Dinner with Ìgbòho. Bákan náà la ó mọ gba ọba Ògbóni àgbáyé lálejò Tajudeen Ọlárẹ̀wájú Àjàlá láti wá ṣe àyẹ́sí fún olóyè Ìgbòho lọ́jọ́ náà tí ó wáyé nínú gbọ̀ngàn ńlá ní London Kensington 179-199 Holland Park Avenue London W11 4UL United Kingdom bẹ̀rẹ̀ látago 7 ìrọ̀lẹ́ ẹlẹ́lẹ́dago 12 òru. Bákan náà la ti ń kí wa kú ìmúrasílẹ̀ ìwọ́de làmìlaka tẹgbẹ̀lẹ́gbẹ̀ ènìyàn tí ó wáyé nílùú ọba 1 million rally in London lọ́jọ́ 12 oṣù kẹwàá tó jẹ́ ọjọ́ kẹtàdínà pẹ̀lú Ìgbòho lẹ́yìn tọ́láyọmí Kóìkí àti kan lára rẹ̀ ó máa ṣàkóso rẹ̀ pẹ̀lú ọ̀kan ọ̀jọ̀kan àwọn àlàkalẹ̀ ìrọ̀rùn nípa bá a ṣe máa fi ọkọ̀ àjàgbé ńlá ní London route bus gbé àwọn àgbààgbà àti àwọn abarapá gbogbo láti BBC in Oxford Street títí tí ìwọ́de ó fi parí sí Paris Trafalgar Square tó bá wá di ọjọ́ kẹtàlá ọjọ́ kẹrin Dinner with Ìgbòho láwọn máa ṣàbẹ̀wò lọ sí ìlú Manchester gan fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé síwájú sí i tàbí láti dá sí ètò ìfọlọ́ndrìlì ẹ lè pè tàbí kẹ́ WhatsApp Ọláyọmí Kóìkí lórí +447 594 050 979 Kìàdùbí lórí +447 570 320 030 Tóyìn Ọláoyè lórí +447 896 018 764 lápapọ̀ ọmọ Yorùbá àgbáyé pátápátá ní àwọn ẹgbẹ́ ìfọlọ́dún àpapọ̀ ọmọ Yorùbá ṣe ń kí ọmọ aládìkú wípé ẹ kú ọdún ẹ kú ìyèdún a sì ń ṣàmọ́dún sẹ̀mí ìtayà tọmọ. Yorùbá World Media ló ń kéde lórúkọ gbogbo ọmọ Yorùbá pátápátá. ẹ ṣeun ẹ̀yin olólùfẹ́ mi ẹ jọ̀wọ́ ẹ jẹ́ kí gbogbo túyáyá ẹ já túyáyá wá sí Manchester níbi tí a ti fẹ́ ṣe rálì wa Dinner with Ìgbòho ẹ máa bọ̀ ẹ jẹ́ kájọ yọ̀ ẹ̀yin tẹ́ ẹ̀ rí olóyè sójú rí àǹfààní rèé láti pé kájọ ríra wa kájọ yọ̀ mọ́ra wa kájọ fi ẹ̀mí ìmoore hàn f'Olódùmarè ẹ̀yin èèyàn wa 1 million rally yìí ẹ jẹ́ kí gbogbo owó jáde tán o kí gbogbo ilẹ̀ Yorùbá mì tìtìtì kí gbogbo òkè òkú ó mì tìtìtì kó lè mọ̀ pé lóòótọ́ lódodo àwọn ọmọ Yorùbá yìí àti ṣetán láti lọ ẹ ṣé mo dúpẹ́. Bàbá wa Bishop Adésínà mo máa ṣí ojú òpó fún yín báyìí o láti pé kí ẹ bá gbogbo ọmọ kóòtù òjíire sọ̀rọ̀ kẹ bọ́ ọmọ kóòtù òjíire sọ̀rọ̀ ẹgbọ́n sókè dádì mi ẹgbọ́n sókè o tó gbé yín wá sórí ètò lónìí ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ lónìí pẹrẹwu ẹ ṣé mo dúpẹ́ sà. ẹ ṣe sá o lórí ètò tí a ń pè ní ẹ̀ní fún ìtàn ìṣẹ̀dálẹ̀ ilẹ̀ Yorùbá ṣe patu àbí ìfìdí patu apá kejì. apá kejì ní ọ̀sẹ̀ tó lọ a sọ̀rọ̀ lórí bí àwọn babaláwo ṣe tẹ̀dó ibi tí wọ́n tẹ̀dó sí káàkiri agbélé tí gbogbo wọn ti ṣẹ̀wá àti bí wọ́n ṣe ń pín káàkiri orúkọ tí a ń pe àwọn ibẹ̀ yẹn lénìí ní òde òní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. A sọ̀rọ̀ nípa bí Odùduwà ló ṣe àtẹ̀wọ̀rọ̀ bó ṣe lórí tẹ̀ àwọn tó pa nípa ẹ̀ gẹ́gẹ́ bí history and the documentation bó ṣe sọ fún wa ibi tó ti wá orúkọ ẹ̀ gangan ìtumọ̀ orúkọ ẹ̀ àtọ̀rọ̀ nípa ẹ̀ àti bí wọ́n tó ṣe tí àwọn ará Ifẹ̀ ṣe púpọ̀ pé orúkọ ẹ̀ fún oyè tí a fi pè ní Odùduwà orúkọ ẹ̀ ni à ń pè ní initially Ìdódùwà tó túmọ̀ sí ìtẹ̀sánmí ní èdè Yorùbá lóde ní ìtẹ̀sánmí mọ̀ nítorí ó jagun fún Ifẹ̀ tí ó dẹ̀ ṣẹ́gun lásìkò tí wọ́n ní lọ́wọ́ etí Ọbàtálá kò lè ṣe nítorí ọjọ́ ogbó Ọbàtálá ti dàgbà nígbà yẹn so
ni wọ́n ṣe kọ́ kúkú láti ìwọ gangan ní Oòduà fún wa kì í ṣe ìtẹ́ ìwọ ní Odùduwà tó ní wọ́n ṣe fi orúkọ Ìbódùwọ̀ sí pé Odùduwà pé ìwọ gangan ni ó sọ.